tí wọ́n bá ní àwọn àgbà gidi nílé. Fọ́tò wọn ti tán ni. Tó ti yọ. Tó bá ní àwọn àgbà gidi nílé. Ó fẹ́ bá wa sọ̀rọ̀. Ó ṣe fẹ́ control life wa. Pé ká wá bí. Pé ká wá bọ̀. Láìsí pé wà lórí wíìsì àti. Ẹsẹ̀ ń lù ọ́ ni àbàpá ń wọ́. Ẹ má bínú. Ó rẹ̀ mí ni. Ara mi ṣẹ̀ṣẹ̀ mú ọkàn ni mo ṣe ní tó bá rọrùn kẹ́yìn máa bọ̀ lé kàlíjọ́ sọ. Kódà nítorí ọmọ yín ni mo ṣe pè yín. Ó tún ti ń jẹ́rẹ̀ mí lẹ́kùn ni. Irọ́ bó ni ò ṣe ní rẹ́ èèyàn gbé ń jọ́ tọ́kọ èèyàn ti kú kéèyàn wá Fárádáìsì lẹ́kìn nípa bó ni ò ṣe ní mọ́ rẹ̀ tí ò sì wọ mẹ́nu pọ́ọ̀sì. Bó ló ṣe mọ̀ wípé wọn ọmọ ẹyọ wá èmi gbà tá a bá yọjú bí láàfin mọ̀ wípé bóyá wọn lẹ̀ lé iṣẹ́ pa. Atọrọtọrọ aṣọ wípé kò jẹ́ àmọ́ sí. Ẹ fọ̀rọ̀ lẹ̀ ẹ jẹ́ parí ibi tábọ̀rọ̀ ìdè à ń gbọ́ o ọlọ́mọdé àwọ̀ ọ̀rá rẹ̀. Àṣẹ. Ó jẹ́ ọ̀rá kọ́ mọ́fòrúnkún gbálẹ̀. Kí ló di ẹnu? Irọ́ ó di àgbo tútù ni. Ṣé òun ló di ẹ̀mí ni? Mo ń gbọ́ ọjà ẹ̀. Ọ̀rọ̀ ọmọ yín náà ni mo ṣe torí ẹ̀ pé yín. Tí ẹ bá wo ṣubú ọlágádá ẹ̀rí bó ti fẹ́ra kù. Ó lóyún. Ó wà nù oyún. And ṣe mọ̀ pé being a first timer she needs to have the best care. Ó máa lọ fún antenatals and also the preparation for the forthcoming of the baby. Má ẹ padà wá. Èbó ń gùn jù wá lọ. Antenatal ìtọ́jú kó tó bímọ àti tó bá ti bímọ tán. Ìyẹn ni mo ṣe sọ wípé nínú àwọn oògùn tó wà lọ́wọ́ yín tábàárẹ̀ yìí tẹ́ máa yọ̀ǹda kẹ́ fi sílẹ̀ kí n lè fi tọ́jú ọmọ yín náà ṣáà ni. Ṣé mo lè béèrè ìbéèrè ya Ṣubú? Bẹ́ẹ̀ni. Ṣubú ṣé ikùn lóyún sí kìí ṣe tí? Bẹ́ẹ̀ni. Ọgbọ́ràn ẹ bá kí à ń gbà wọlé. Ṣubú ṣé ọkọ tó lóyún fún wọn ti kú ni? Ṣé oníbàárà ló lóyún fún ni? Tó fi wá jẹ́ pé àǹtí láńtà àti bùrọ̀dá láńtà àwa látùmọ̀ bá gbọ́. Ìwọ náà kọ́kọ́ wo ọ̀rọ̀ tó kọ́kọ́ rò ná ìyá Ṣubú ṣeré. Ó yẹ kẹ́ ẹ̀ wò pé tẹ́ pé léèrè lẹ tí ó yẹ kó rí yín sọ fún yín pé ọ̀rọ̀ tẹ́ sọ òórùn bí àtàn. Tí ìbá ti pọ́nrùn bí àtàn ọmọ lóyún ẹ̀yìn lẹ́yìn mọ́ mú lọ sí bítù kẹ̀yìn sẹ́dá kò sẹ́wọ́n lọ fẹ̀ fúnlọ̀ nígbà tí ó ń jẹ ni. Sir, lóòótọ́ there are issues lórí ọ̀rọ̀ yẹn but mo fi pé yẹn kọ́ ló wà important nísìnyí. Nǹkan tó ṣe kókó jù nísìnyí ni bá ṣe máa mójútó ọmọ yìí àti ọmọ inú ẹ̀ bẹ́ẹ̀ ni and then after everything ẹ̀yin bàbá ẹ̀ náà ni mo ṣe máa pè tẹ́ máa bá yanjú gbogbo whatever it is tó bá wà nílẹ̀ but what is paramount right now is ká tọ́jú ọmọ mi. Ẹ wọ bàtà kẹ́ fi gbá wa lórí orí ìwò òpé nù. Sẹ́ẹ̀rí ibi ọ̀rọ̀ dé dúró yìí. Ibi ọ̀rọ̀ dé dúró yìí. Ìyá Ṣubú. Ogún tí ń bẹ ńlẹ̀ lọ́wọ́ yìí kọ̀ọ̀kan tó oyún. Torí pé bọ́ọ̀dá mi sọ pé torí oyún ọmọ kan náà fi lé kébì ọmọ darí ilé. Tó ti yẹn. Tó bá ṣe pọ̀ mẹ́yìn, tó bá ṣe pé ìwọ kọ́ ọmọ rẹ ni wọ́n ní kọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi. Ọkọ ọmọ ẹni ìgbà tó fà lé ọkọ lọ́wọ́ ìjọ ọ̀rẹ́ mi. Sókòsù wa ọmọ useless baby like father like mother. Ṣé mo jẹ́ yọ rẹ̀? Kí n bolẹ́ ti jẹ́ ṣé bọ̀dá mi gan jẹ́ lóde ọ̀run ọmọ tí ọ̀dà kàtí kò ní ká fún ọ ní. Agolo kan náà ní irú rẹ̀ dín. Bí ó sì rújú pọ̀ nù olórí gbogbo ọmọ òsì ọmọ pẹ́tẹpẹ̀kẹ́ ọmọ ọ̀bàjẹ́ ọmọ tí ọ̀dọ́ ọmọ tí ọ̀sà àǹfààní wọ kárígà lọ́sàn. Irú rò ń borùn. Ìyá lọmọjọ àmínú sọnù sùnmọ́ náà wẹ́ni òkú. Mo ti pílíìsì ẹnì kankan. Kí ló ń bá ní pílíìsì? Ṣé bí ìjẹ ṣọ́ọ̀ṣì ni? Tẹ́ ń wò ràkọ̀ràkọ̀ bí tẹlifíṣàn táyé wáyà rẹ̀ ti já dànù. Àwọn kí ló ṣẹlẹ̀ gangan? Ọwọ́ àlọ́ lóyún oúnjẹ Ṣubú ṣeré. Ó dá ẹ má bínú mo bẹ̀ yín ni mi ìpè yín pé ká jà bí mo ṣe máa tọ́jú ọmọ mi nìkan tí mo bá yín sọ. Kò sí wàhálà. Ìdájọ́ tèmi rè bọ́dà mi ní sùúrù. Kò sí ogún kankan lẹ̀. Bẹ́ẹ̀ni nítorí èmi kọ́ ọmọ rí tọ́lọ́kọ̀ wà lọ́wọ́ bọ́dà mi ni pé sọmọ yàrá tẹ́gbọ́n mi ń lò lókè o tí ń bẹ́ẹ̀ bí apá òsì. Master bedroom. Bẹ́ẹ̀ni ọ̀la ẹ̀kẹ́rù wà ẹ máa sùn bẹ̀. Ẹbí mo ti sọ fún ọ ti pẹ́. Ìyá Ṣubú ṣeré ẹ wà jọ máa sùn. Tó ti yọ. Ó di mélòó ẹ wà jọ máa ọmọ bọ́ra alẹ̀ ní òwò bọ́dà mi mọ bọ́ra alẹ̀ òwò. Ìwòwò náà lè yàn áwọ̀ ẹ̀. Ẹ wà jọ máa wẹ̀ pọ̀ tó bá ti wá lẹ́tọ̀ọ́ kí Ṣubú orówó gbà yóò rí gbà tí òṣùwọ̀n tí ọba ti ṣe bẹ́ẹ̀ ó ti tán. ẹ ní sùúrù just hold it there. Kí ni nǹkan tí ẹ ń try àti imply? Tí mo sọ ni wípé ilé ti tó gbà mo fẹ́ gbalé tán bọ̀dá mi lọ fààyè rẹ̀ lẹ̀
gbogbo tí bá sì bẹ́nu ilé rẹ̀ pátá tèmi ni. ẹ dákẹ́ ẹnu yín ẹ dá dúró bẹ́ẹ̀ yẹn èmi and him. àmín. ṣé ẹran gbọ̀dá mi gbogbo sẹlẹsẹ tó ti bàjẹ́ gbogbo ojú tó ti bàjẹ́ tómi rẹ̀ ti bọ́sẹ̀ rì wọ́n bọ́ ọmú kiri wọ́n bọ́ ọ̀fọ̀ kẹnu rẹ̀ ọmọ kan tó kó o lé gbogbo ọ̀ká gudu tán lónìí ọ̀nsáìsàn lónìí. ẹ wẹ́wẹ́wẹ́wọ́ ẹ̀jẹ̀ ìrọ́jọ́ látẹ̀kọ́ yẹn sọ̀rọ̀ mọ́dẹ̀ ń wò yìí kí àwọn wá ṣe kí ni kọ́ wọ́n wá sí master bedroom kébà tí wọ́n máa bọ́ṣọ kí ló wá fà á. sọ̀rọ̀ ẹ̀kọ́ tó wà ní ogún tó gbójúlé tó bá pẹ́ tó wáyá ó tún fẹ́ lé ilẹ̀. ìwọ lè pa kó ní ṣẹlẹ̀. ó ti tó yẹn ti lè jáde kàwé sánú lé. àwọn oníkó bọ́ síta. ẹyin ni. ìyá sọ oníkó bọ́ síta. kí ló dé. bọ̀dá mi máa fún ilé rẹ̀. ìgbà tá ní báyìí omi ló kéré ju òfin wa bí sọ fún wa lómi. ìgbà tẹ́ bọ̀ tọrọ omi lọ́wọ́ mi. fẹ́ lọ́wọ́ ẹ̀ ni. mo ṣe bí ẹ máa lè reason dáadáa ni like reasonable people mo ti ní pé ẹ ní interest èmi àtọmọ mi at heart so please leave my home. àwọn wo ẹyin ni. ilé tí bọ̀dá mi fowó kọ́ tọ́jú tẹ́ jìyà. sẹ́yìn wà ń bẹ́ẹ̀ gbádùn. nígbà táwọn méjì ń ṣe. sọ́gbọ́n tí yẹn sọ sí mi olóyún ojú sọ́gbọ́n tí yẹn sọ sí mi. ẹ jọ̀ọ́ ẹ má stress ọmọ mi she's pregnant. ẹ wọ ọmọ mi ẹni sùúrù ṣẹjọ yìí ni ẹ wá wọnú lébi rẹ wá pariwo ẹkàn pariwo ẹ ọ kò ṣe fọ́ọ̀tì náà ṣebí dájú tó lọ pé wíwọ fáwọn illiterate méjì àwọn jẹjẹ máa sọ síwọ ẹni ọjọ́ yọ fọ́. ṣebí pẹ̀sí stress ọmọ mi and she's pregnant. it's okay. níyà ọlọ́mọ̀gùn pọ̀ bàbá níyà ọlọ́mọ̀gùn pọ̀ bàbá. ẹ bá ṣe illiterate. ó ti yí ọ. ìwé tó ọkà lọ́mọ lóyún wọn lábẹ́ rẹ̀. ọyá lẹ́nu àwọn ìwé ó ti ọyá tó fún lẹ́nu. ọkọ̀ sórí ṣubú ṣeré àbí kí ni ó pè ọ́ mo bọ́ bàtà òsì fún ọ ní ọjọ́ tí mo bá tún padà wá. kò sí tó bá ṣẹlẹ̀ sẹ́wọ́n mi bá ṣe sọ́yún eré ìtọ́ni wọ́n jẹ́ ṣẹ́ mọ́lẹ̀ wèrè ọ̀pá ẹbí wò. kò sí tó bá ṣẹlẹ̀. ọmọbìnrin gbé sùúrù láyé rẹ. ẹ fara rẹ ẹ fara rọ ẹ fara rọ ẹ fara rọ ẹ fara rọ.